ẹ káàbọ̀ sórí ìkànnì ṣé fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi a sì máa play ẹ̀ fún yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ́nu darapọ̀ mọ́ wa ẹ bá subscribe kẹ́ like kẹ́ comment so that ẹ lè máa jẹ àwọn àǹfààní tó ń lọ lórí ìkànnì ṣé ní fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi tí mo ní máa play ẹ̀ fún yín àwọn àṣírí pẹ́ẹ́rẹ́ ló wà nínú fídíò yẹn àwọn àṣírí tó wà ń bẹ̀ àtẹ̀yìnbó bá ti lọ wò ẹ máa pẹ́ nǹkan ó ń kọ́ nílùú ìbọn ẹ bẹ́ẹ̀ ká fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ pa ejò ẹ jẹ́ ká wo fídíò yìí. Ẹ káàárọ̀ o gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire gbogbo ẹ̀yin ọmọ aládé gbogbo ẹ̀yin ọmọ olóyè brọ́dà yín náà ni o àbúrò yín ọ̀rẹ́ yín ọ̀tá àwọn kan ẹ jẹ́ n clarify ẹ̀ bẹ́ẹ̀ ẹni tí mo wá yìí everything tí máa ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta peace ni fún àwọn tó bá fẹ́ peace. Ọ̀rọ̀ bàbá mi Ládọjà ni mo fẹ́ sọ kábíyèsí o bàbá wa Ládọjà the Olubadan of Ibadan. Bàbá mo kọ́kọ́ ní àdúrà kan fún yín àdúrà àkọ́kọ́ tí mo fẹ́ ṣe fún bàbá Ládọjà ni pé bàbá Ọlọ́run á jẹ́ ẹ pẹ́ o Ọlọ́run á jẹ́ ẹ gbó o bàbá ẹ ti ń babọ̀ ti pẹ́ ẹ kúrò nínú ọba téèyàn kan lè ṣàlàyé bí ìlú ṣe jẹ́ ẹ kúrò nínú ọba tó lè ní kòríta ẹ ti ṣe òṣèlú ẹ ti ṣe sẹ́nétọ̀ ẹ ti ṣe gọ́vnà wa rí ní Ọ̀yọ́ mo wá fẹ́ bẹ̀ yín nítorí Ọlọ́run mo tún wá ní àdúrà ẹ má wo pé mo kéré ẹ wádìí mi dáadáa ọmọ yín ni mo jẹ́ àbúrò dẹ̀ ni olóyè Sunday Igboho tó jẹ́ ọmọ yín ló jẹ́ sí mi ọmọ bàbá kan náà ni wá bàbá mi Ládọjà mi ò ní fẹ́ kẹ́ bínú ọmọ àlè pọ̀ nílẹ̀ kóòtù òjíire ṣe rí ọmọkùnrin tó sọ̀rọ̀ sí bàbá Ládọjà yẹn ọ̀rọ̀ ọjọ́ mi lọ̀rọ̀ ẹ̀ bọ́ bàbá àdúrà mi sí yín ni wípé gẹ́gẹ́ bí mi ṣe jọmọ Ọ̀yọ́ tẹ́ ẹ jọmọ Ìbàdàn ẹ mọ̀ pé bàbá mi lẹ jẹ́ àwa ti kọjá ẹni tó máa sọ̀rọ̀ tó máa tàpá sí Ìbàdàn ẹ̀bà ní nǹkan kan pẹ̀lú Ọ̀yọ́ ní agedere látàyè àwọn bàbá wa látòòṣà Ìbàdàn one of the strongest ìlú tó so mọ́ Ọ̀yọ́ gan Ìbàdàn ló súnmọ́ Ọ̀yọ́ jù kábíyèsí bàbá mi Ládọjà ọba aládé nìyí ẹ má jẹ́ ká gbọ́ èrèfé ọ̀rọ̀ bàbá mo bẹ̀ yín nítorí Ọlọ́run lẹ́ǹkan sí ẹ má jẹ́ ká fi nǹkan tó ti lọ ẹ má jẹ́ ká fi bẹ̀rẹ̀ kábíyèsí mo bẹ̀ yín lẹ́ǹkan sí àdúrà tèmi sí yín ni pé Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́pẹ́pẹ́ gbogbo ohun tó ń jẹ́ pé èèyàn ń lo ọdún kan ọdún méjì lórí oyè èmi gẹ́gẹ́ bí ẹnìkan Almoroof lórúkọ mi bàbá mi ò gbàdúrà ẹ̀ sí yín ẹ máa pẹ́ lórí oyè ẹ máa pẹ́ bí ewé mọ́pẹ́ ṣe ń pẹ́ bàbá yẹn ti dàgbà Ọlọ́run á wá jẹ́ ẹ̀dògbó ọmọ làwa jẹ́ sí yín ẹnikẹ́ni nílẹ̀ Yorùbá tó bá ṣẹnu pọ́nranpọ́nran wọn lọ́mọ Ọ̀yọ́ kan jáde mo ṣe ní ọ̀rọ̀ títí ọ̀rọ̀ ọjọ́ mi ni ọmọkùnrin náà lélẹ̀ mo sì máa padà wá ṣe fídíò fún kábíyèsí Olúbàdàn ní tó jẹ́ kó sọ̀rọ̀ ó yé mi o bọ̀tọ̀rọ̀ yẹn ò gba ẹnu ẹ̀ Ọ̀yọ́ ò ránṣẹ́ o agbẹnusọ lèmi jẹ́ fún Ọ̀yọ́ tí gbogbo èèyàn dẹ̀ mọ̀ kábíyèsí Aláàfin ò ránṣẹ́ ó dáṣẹ́ ìjẹ́ ni o Ọ̀yọ́ Mèsì ò ránṣẹ́ ó dáṣẹ́ ìjẹ́ ni o àwọn ọmọ Ọ̀yọ́ ò ránṣẹ́ ó dáṣẹ́ ìjẹ́ ni o ní tó ti lè múrù yẹn bú Olúbàdàn ta ni ò lè bú tó bá ti wá rí fọ́tò tèmi náà kó bú mi kémi wá bá pọ̀ tán pé ta ló san owó fún tó fi lọ bú Olúbàdàn ìṣọba àrífín bàbá mi Ládọjà mo fẹ́ kẹ́ gbàgbé tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ẹ gbọ́rọ̀ sẹ́nu wa ẹ gbọ́rọ̀ ẹnu àwọn ọmọ yín mo dẹ̀ fẹ́ kẹ́ ṣe ìrẹ́pọ̀ nílẹ̀ Yorùbá ìrẹ́pọ̀ tí fẹ́ kẹ́ ṣe ni pé ta ni ó pe ìjọ àwọn ọba tí orí òfin kò bàbá Ládọjà níbi tí ẹ ní agbára òṣèlú dé agbára yín kan Ọlọ́run tó wá ti wá sọ yín dọba lọ́jọ́ kìíní àná sẹ́yìn mọ̀ pé ẹ lè dọba ọ̀pọ̀lọpọ̀ ló ti kú síwájú yín ọ̀pọ̀lọpọ̀ lẹ́jọ́ ṣe kékeré ọ̀pọ̀lọpọ̀ làwọn gọ́vnà ẹmọ gọ́vnà méjì ló ti jẹ lọ́yọ̀ọ́ tó kú léra wọn bàbá ń boná wà àtúntì lọ́ńkọ́ ìkòtò yìí náà gbogbo àlà ń lọ àwa tá a jọmọ yìí náà a máa kú torí àmọ́jọ́ tá a máa lọ bàbá mo fẹ́ kẹ́ bá wa ṣeun rere lásìkò yìí
mo fẹ́ kásìkò tí ń yàtọ̀ sí gbogbo gómìnà tó ti ń jẹ nìbàdàn àti gbogbo Olúbàdàn tó ti ń jẹ àgbàdo ọdún kan ọdún méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́wàá fún yín afẹ́kẹ́ pẹ́ débi pé yes ẹ tẹ ọ̀pá yẹn wọ́n á fẹ́ lè máa fọ́ ọmọ yín dání kọlọ́jọ́ tó dé bàbá ikú yìí ò ń ṣèṣìn ó dọ̀la ikú yìí ò ń ṣọ̀la ó tún dọ̀la ọlọ́ọ̀dẹ́ ń tán mo gbàládùra fún yín pé Ọlọ́run á jẹ́ pẹ́ lórí oyè kábíyèsí ọmọ tó sọ̀rọ̀ yẹn Ọ̀yọ́ ò ránṣẹ́ o tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu irú mi sìn Ọ̀yọ́ ò rán mi sí àmọ́ mú gbìjọ Ọ̀yọ́ bọ́tọ́ bá ti rí pé èmi ni mo sọ tí mo jẹ́ ọmọ yín tí mo sọ̀rọ̀ yìí gbogbo àwọn spíkà tó wà lọ́yọ̀ọ́ gbogbo ọ̀nà máa tẹ̀lé bẹ́ẹ̀ ni a máa kú lórí ọ̀rọ̀ Awíkòkò àtàjànàkú a máa ti kú lórí ọ̀rọ̀ ni a ní rí ọba kankan fín èmi tí mo jọ́mọ yìí ní ìrọba fín rí ọ̀rọ̀ lásán ni mo sọ àwọn tó ń gbégbá kínní ẹ má jẹ́ kí oníkálùkù kan bọ́ bàbá mo fẹ́ kẹ́ fi ẹnìkan jófin gẹ́gẹ́ bí pàwọ́ òṣèlú bẹ́ẹ̀ ni gbẹ́gẹ́kẹ́ tó wá jẹ́ ọba kábíyèsí Ọlọ́run á jẹ́ pẹ́ o ẹ dákun torí Ọlọ́run gbogbo tí bàbá wa bá ti ṣe bàbá Adéyẹmí àti bàbá Adédìbú tó ṣe fún yín kábíyèsí ẹ dákun ẹ má ràn rú ẹ wọlá pé ọmọ làwa jẹ́ sí yín ẹ wọlá àwọn Sunday Ìgbòho bó ṣe tẹ̀lé yín tó ẹ wọlá gbogbo àwọn tó jẹ́ Ọ̀yọ́ gbogbo àwọn tó jẹ́ Ìbàdàn tó fẹ́ràn Ọ̀yọ́ sí Ìbàdàn tá à ń fẹ́ra wa kábíyèsí ẹ gbọ́dọ̀ bínú o ìyàwó tèmi gangan ọmọ Ìbàdàn ni bẹ́ẹ̀ ni ìyàwó mi ọmọ Ìbàdàn ni ọ̀rọ̀ ọjọ́ mi ni ẹ̀dẹ̀ mọ́ kábíyèsí ẹ dákun torí Ọlọ́run mo fi Ọlọ́run bẹ̀ yín ọba Àjọkẹ́ ayé ọba Àṣàkẹ́ ọ̀run mo fi bẹ̀ yín gbogbo tí ọmọkùnrin yẹn sọ yẹn ẹ kà bí ẹ kó pònú ni kò mọ̀rọ̀ sọ ìjà kan tá a sì ń yanjú láàrin Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ àti Ifẹ̀ àti ìrìnyanjú tán nígbà tèmi ní kọ́ ceasefire ń ṣe lòpònú àwọn òpònú kan tó ń bú mi bẹ́ẹ̀ rán ní ṣó ti rẹ̀ yín ni ẹ̀ẹ̀jà mọ́ nígbà tẹ́ mọ̀ pé lágbára kíní kan ló lórí kíní kan ló lórí Aláàfin olórí ni láàyè tiẹ̀ Ọ̀ọ̀nìrìṣà olórí ni láàyè tiẹ̀ Àkárìgbò olórí ni láàyè tiẹ̀ Olúbàdàn olórí ni láàyè tiẹ̀ Òṣèmọ̀wé olórí ni láàyè tiẹ̀ Alákì Ẹ̀gbá olórí ni láàyè tiẹ̀ Awùjalẹ̀ Ìjẹ̀bú olórí ni láàyè tiẹ̀ kábíyèsí kò sí ẹni tó lè lọ pàṣẹ nínú Ọ̀yọ́ Ọ̀yọ́ òde lè wá pàṣẹ fún Ìbàdàn mo mọ̀ yẹn dájú ṣé wàá rí po à ń pín ipò lọ́balọ́ba tó bá jẹ́ yẹn náà ló máa pè yín kò sí wàhálà o gẹ́gẹ́ bí èmi torí mi lè speak f'Aláàfin lórí ẹ̀ àmọ́ ẹ jẹ́ ká ṣe bó ṣe tọ́ kábíyèsí èmi ò ní fẹ́ kẹ́ ẹ gbọ́rọ̀ àwọn ọmọ kàwọ́ kẹ́ ẹ jẹ́ káwọn kan tó jẹ́ pé nígbà tẹ́ bá máa gbàdé yín ọ̀rọ̀ gidi lèmi fẹ́ gbọ́ lẹ́nu yín gẹ́gẹ́ bí ọba ẹ má jẹ́ káwọn ọmọ wèrè kan fi yín ta yín íńtánẹ́ẹ̀tì ti bàjẹ́ tẹ́ ẹ bá jẹ́ ká tẹ̀lé òfin tẹ́yìn bàbá wa lè tẹ̀lé ọwọ́ òfin ò bá mú gbogbo wọn òfòlọ́n búra ẹ bá wa ṣe kò fi mú wọn tó fi bá mú ẹnì kọ̀ọ̀kan nínú wọn orí wọn máa pé ẹ jẹ́ kí inú wọn kọ́ fi ẹ̀wọ̀n gbára ó ti ẹ̀ṣọ́dún bíi 4 àbí 5 wọn á mọ̀ pé èèyàn ń jókòó síwájú kámẹ́rà kó máa búyàn kó wò pé kò sẹ́ni tó lè mú òun èlọ́tọ̀fọ́ ti gbàgbé yí pé kíní yìí by our phone number wọn máa trace wa by your location wọn máa trace wa àwa ti kú òun ẹni tó mo ti ń sọ tipẹ́ but still ẹ̀tì náà kábíyèsí a máa ráwọn òpònú tó sì máa wá bú wa yìí tí mo sọ yìí a máa ráwọn ọmọ Ìbàdàn tó máa ní kí ni nígbà tó ń bu kí ló wà ẹlòmíì báyìí kọ́mẹ̀ǹtì ló tẹ̀lé kò gbọ́ ọ̀rọ̀ téèyàn sọ bàbá mi Ládọjà èmi á jẹ́ kẹ́ ẹ̀mí yágùn o wọlé Ọlọ́run wọlé àlùkùránì wọlé Bíbélì Ifá Ṣàngó Olúkòso àyàrá ná gbogbo àwọn tó ń tọ́ tẹ ìlú Ìbàdàn dò ní jẹ́ ṣiṣẹ́ gbogbo àwọn tó ń tẹ ìlú Ìbàdàn dò kàn ní jẹ́ ṣí ilẹ̀ tẹ̀ ṣé wàá rí ọmọ tó sọ̀rọ̀ tó jẹ́ ọmọ Ọ̀yọ́ tó sọ̀rọ̀ yẹn èmi ń fi dá yín lójú ẹ lọ confirm bàbá ilẹ̀ máa ń mọ̀ mí ẹ̀dẹ̀ lè mọ̀ mí àmọ́ ẹ mọ̀ mí ẹ kàn mọ̀ pé mi ni bàbá àwọ̀ òòràn níṣẹ́ lọ́yọ̀ọ́ mi ò dẹ̀ fẹ́ kẹ́yìn àtàláàfin ní pàǹtá ẹ gbàgbé nǹkan tí bàbá Adéyẹmí lọ ṣe àbí tó ti ṣẹlẹ̀ ẹ dákun kábíyèsí ọwọ́ adé ọmọ yín ni bó ṣe jẹ́ pé Aláàfin Ọ̀yọ́ tó ọmọ yín sì ni ọwọ́ adé ọmọ yín ni bàbá wa Abdul Hakim ọwọ́ adé ẹlẹ́wọ̀ ẹ̀tù wà the Alaafin of ilẹ̀ Yorùbá kábíyèsí ẹ dákun ẹ má bínú bàbá wo Olúbàdàn mò ń bẹ̀bẹ̀ on behalf of gbogbo ọmọ Ọ̀yọ́ pátá mò ń bẹ̀bẹ̀ on behalf of gbogbo ọmọ Yorùbá mò ń bẹ̀bẹ̀ pẹ̀lú gbogbo orí adé
tó wà nílẹ̀ Kóòtù Òjìrè bàbá mi Ládọjà Olubadan tó Olubadan bá wọ níkà ó mẹgbẹ́ bàbá ẹni tó ń ṣe o oníkálùkù ló mọbi tó ti wá o orísun tèmi ní Ìbàdàn o ọmọ yín ni mo fẹ́ dákun o ẹ ṣáà lè gbọmọ lọ́wọ́ mi torí gbogbo tinú ẹ̀ ló ti bí fún mi kábíyèsí ó yẹ kẹ́ wọ láàyè kẹ́ má wò pé mo kéré ẹ gbàdúrà mi ẹ gbẹ́bẹ̀ mi ire o ẹ ṣé bàbá mi kò ní bàjẹ́ lágbára Ọlọ́run.